Àgbàlẹ́tù lètò ìròyìn fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lókè òkun. ló fi ránṣẹ́ sí ẹgbẹ́ tí lóko. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ń bẹ nínú fídíò tẹ́ fẹ́ wò yìí. Àwọn kan wà èyí tó jẹ́ bíi àwọn àrídájú àti àwọn ohun àmúṣọrọ̀ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi ń ṣe àrídájú rẹ̀ fún àwọn èyí tí ó jẹ́ àwọn tí wọ́n jẹ́ olùgbẹ́jọ́, àwọn tí wọ́n ń jókòó tì, àwọn alájọrò rẹ̀ àti àwọn akọ̀ròyìn pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ikọ̀ rẹ̀ pàápàá. Ní ìlú Àbújá ni ààrẹ ti jókòó pẹ̀lú àwọn tó jọ ń jíròrò, àwọn tó jẹ́ mínísítà, àwọn tó jẹ́ délégéètì, àwọn sẹ́nítọ̀ àtàwọn onírúurú èèyàn jàǹkànjàǹkàn nínú òṣèlú báyìí ni wọ́n fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Àwọn á béèrè ìbéèrè kan lọ́wọ́ ààrẹ. Ìròyìn àgbàlẹ́tù nìròyìn. Bá wàá lọ àwa dé, nígbà ní a máa bọ̀ nìkan là ní débá. Bàbá dá wọn lóhùn ó fún wọn lésì, èsì tó sì fún wọn yìí èsì tó lágbára ni, èsì tó yẹ kí èmi àti rẹ ká bẹ̀rẹ̀ sí ní ṣe àgbéyẹ̀wò rẹ̀, èsì tó fúnni ní ìrètí ọjọ́ ọ̀la ni, ìrètí ńlá, ìrètí tí kìí ṣàkọlọ, ìrètí tí kìí yẹ̀. Bàbá ní nígbà tí àwọn bá ṣe tán pẹ̀lú àwọn tọ́wọ́ ń ṣe yìí ẹ mọ̀ pé ata tó iyọ̀ dùn. Kí ni ìbéèrè náà? Kí sì ni èsì náà? Ní ọ̀sẹ̀ tá a wà yìí ní ọ̀kan láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn aṣojú ilẹ̀ Nàìjíríà tí wọ́n jókòó pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó béèrè ìbéèrè náà. Ó ní bàbá, àwọn refineries la fi ń wa epo ní Nàìjíríà yìí àwọn òṣìṣẹ́ àbọ̀ tí ń ṣiṣẹ́ ààrẹ ni àbí kí ni ìmọ̀ràn yín lórí rẹ̀? Kí ni nǹkan tẹ́ ẹ ní èyí tí a fi lè mọ̀ pé àwọn refineries wa èyí tó wà ní Pọ́tà, èyí tó wà ní ìlú Delta àtàwọn ìlú mìíràn pé wọ́n ń ṣiṣẹ́? Kí ni nǹkan tá a lè fi mọ̀? Ààrẹ ò fi igbá kan bọ̀kan nínú, ààrẹ ò ṣe méjì, bàbá lọ sòsè tààrà sí ojú ìdáhùn ìbéèrè náà láì ṣe iyèméjì àti láì fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sàn. Bàbá Tinubu sọ pé kò ní dára tó kéèyàn ó sọ pé refineries ń ṣiṣẹ́, àwọn ibi tá a ti ń wa epo, tá a ti ń fọ epo ló ń pè bẹ́ẹ̀ o. Ẹni tó bá jẹ́ bí àgbà ọ̀jẹ̀ fún mi ti wá báyìí, ibi ilé ìfọpo ní jẹ́ refineries ìrìnà lè ń fọpo. Ẹ kúkú mọ̀ pa ní wọn lónírúurú lóníranran nílẹ̀ Nàìjíríà, ṣùgbọ́n ó rà bẹ́ẹ̀ ni wípé ọ̀tọ̀ ní tọ́lú, ọ̀tọ̀ ní tọ̀lú, ọ̀tọ̀ ní kọ́hún, ọ̀tọ̀ ní kọ̀hún. Òun ni gbogbo ohun tá à ń rí, gbogbo ẹ̀ ò jọra wọn kọ̀ọ̀kan ni àfi sùúrù. Gbogbo wọ̀nyí ni ò ti ṣiṣẹ́ káàrẹ Bọ́lá Tinubu tó dórí ipò, ṣùgbọ́n nígbà tí ìbéèrè yìí tó tọ bàbá wá kò bá wọn lójijì. Ẹ kúkú mọ kíkanjú bàbá gbogbo ara kìkì ọgùn, gbogbo ara kìkì ọpọlọ bàbá dá lóhùn o. Tinubu ní kì í ṣe kákọ̀rí kéèfín máa jáde nínú refineries, òun ni pé refineries ń ṣiṣẹ́. Ìwọ náà gbọ́ ló dáhùn béèrè. Bàbá ní kì í ṣe képo kàn máa kí èéfín kan máa ṣe tùtùtùtùtù káriwo máa ṣe fìyàfìyàfìyà, òun ni refineries yìí ṣiṣẹ́ o. Àwọn fẹ́ refineries èyí tí yóò máa ṣiṣẹ́. Ẹ mọ ohun tí àwọn máa lò, I want the functioning refinery. Ẹ sì mọ owó òyìnbó yẹn òyìnbó àwọn àgbànú
àwọn tó jẹ́ ọ̀tọ̀kùlóòlù àwọn tó nímọ̀ tó ń lóye ní sòyìnbó bẹ́ẹ̀ kò gba dídí kì í ṣe bí àwọn yàgànà. àgbẹ̀rẹ̀ tún ní ìròyìn ká má fọ̀rọ̀ sábẹ́ wọn sàn. bàbá dáhùn lóhùn ó ní ìfọ epo yìí tó àwọn bá máa ṣe tán lóòótọ́ epo náà máa fọ̀ níbẹ̀ kì í ṣe èyí tí ẹ ó máa rí èéfín tí yóò kọ̀ máa búyọ sókè pòpòpòpòpò òun ni bàbá ń bá wọn sọ o inú àwọn ènìyàn sì dùn wọ́n ṣá bàbá látẹ̀wọ́ torí àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn májẹ̀mú tó ti dá nígbà tí kan tó dórí oyè gbogbo ẹ̀ ló ti di mímúṣẹ àmọ́ àwọn kan tí ò di mímúṣẹ tá a bá lè ṣe sùúrù tá a faradà wọ́n ní ọjọ́ kankan lọ́kọ̀ọ́rọ̀ wọ́n dẹ̀ sọ wípé bọ́lá tó bá máa dáa bí sátidé máa dáa bí sunday ló dẹ̀ máa dáa ni àti mọ̀ níjọ́ tó ṣíwájú rẹ̀ bó jẹ́ sátidé ni wàá ti mọ̀ ní Jímọ̀ bó sì jẹ́ sunday ni wàá ti mọ̀ sátidé o àwọn àpẹẹrẹ tá à ń rí yìí àwọn nǹkan kan ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n kí gbogbo rẹ̀ ó lè bọ́ sójú àmì ààrẹ Tinubu ní kó fọkàn balẹ̀ o ọ̀wọ́ ń ṣiṣẹ́ lórí rẹ̀ fídíò ilẹ̀ wo yìí ṣùgbọ́n àwa ò dáni dúró lórí rẹ̀ báyìí tẹ́yìn yóò sì máa wò gbọ́ gbogbo ọ̀rọ̀ náà bó ṣe lọ láì ṣe pé bóyá àwọn nǹkan kan wà táwa ò mẹ́nubà kó ojú lọ́nà. The refineries that you mentioned is going to come back to work. Double clapping. We're just building a very firm reset and structural reworking of the economic of it. Ordinary flame and the smoke of refinery doesn't mean that it's working until it's profitable and yield the value for which it is built. I'm not a man who go looking back and everything because I've accepted the asset and liability of my predecessor, no matter what has happened in the years past. It's my responsibility now as the president to fix it, make it work for the largest common value of our population. I take responsibility for that and I'm going to do it. ìròyìn tí tòní kò ní jù báyìí lọ ẹ tún máa retí èyí tá a máa mú wá láìpẹ́.